fi wà nílé lóko lẹ́yìn òdì. A kí yín káàbọ̀ padà sórí YouTube channel wa. Lónìí, sinimá èyí tí a fẹ́ gbé yẹ̀wò ó ní a pè àkọlé rẹ̀ ní Yemọja apá kejì. Fáfàní gbogbo ẹ̀yin tẹ̀sán rí YouTube channel wa fún ìgbà àkọ́kọ́. Ẹ jọ̀wọ́ ẹ tẹ subscribe button. Ẹ má ṣe gbàgbé láti tẹ agogo ìbẹ̀rẹ̀ kó ba lè notify yín, kó ba lè ta yín lólobó ní ìgbà tí àwọn sinimá olóyin, sinimá aládùn, sinimá àwòrán, sinimá òtàkìtì mìíràn bá jáde. Yemọja apá kejì la mú wá fún yín. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ò tí wo apá kìíní. Orí Yetunde Barnabas TV ibẹ̀ ni wọ́n ti ń wò lọ́wọ́lọ́wọ́. Ẹ lọ wò ó ní orí Yetunde Barnabas TV, ibẹ̀ ni ẹ ti lè rí wò. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ti wo apá kìíní, tí ẹ sì fẹ́ wo apá kejì pẹ̀lú. Apá kejì là ń retí lọ́wọ́ o. Ǹjẹ́ ó nẹ́tọ̀ọ́ láti ṣe apá kejì sinimá yìí? Ẹ kọ sórí comment section ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀. Bí ó bá sì nẹ́tọ̀ọ́, ẹ jẹ́ ká mọ̀ ká bá lè sọ̀rọ̀ lórí rẹ̀ pẹ̀lú. Ṣùgbọ́n ní tèmi o, sinimá yẹn dùn, ó sì kọ́ ènìyàn ní ọ̀pọ̀lọpọ̀ ọgbọ́n. Yemọja apá kìíní yẹn ó wà òkè fún mi láti ṣe apá kejì. Fáfàní gbogbo ẹ̀yin tí ẹ ò tí wò lẹ́ẹ̀kan sí, ẹ lọ wò lórí Yetunde Barnabas TV, ibẹ̀ ni wọ́n ti ń ṣó rẹ̀ lọ́wọ́lọ́wọ́. Ọ̀pọ̀ àwọn òṣèré ló kópa nínú rẹ̀, bí Yetunde Barnabas fúnra lára rẹ̀, kiki Bakare àti Zainab Bakare àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Àwọn ló kópa nínú sinimá Yemọja apá kìíní. Lítà sì mọ̀ pé wọ́n máa kópa nínú apá kejì rẹ̀. A ò ní rí jù báyìí lọ sí ìjọ́ mìíràn ọjọ́ rẹ̀. Ire lójú owó rí, ó dàbọ̀ ó tún dìgbà mìíràn.